títí dàsìkò yìí ní gbogbo ìlú kan tí wọ́n ń pè ní Gbéǹpàkan tó wà níjọba ìbílẹ̀ Ṣakí West ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn lábẹ́ ìlú Ṣakí ní Òkè Ògùn, ní gbogbo níṣe níbẹ̀ máa ṣe ka gbogbo dàsìkò yìí lórí bí ọ̀pọ̀ ẹ̀mí àti dúkìá tó ṣe ṣòfò níbẹ̀, tí wọ́n sì ń sọ pé àwọn Fúlàní apààyàn afẹ̀míṣòfò àtàjínigbé àwọn ni wọ́n ya wọ ìlú Gbéǹpàkan ní ìlú Ṣakí láti ba nǹkan jẹ́ àti láti fi ẹ̀mí àti dúkìá láti fi ṣòfò. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbogbo ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà ní èyí ní àwọn apààyàn náà ni wọ́n máa wọ̀ ya wọ̀ ìlú Gbéǹpàkan tó wà lábẹ́ ìlú Ṣakí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa pa àwọn èèyàn. A gbọ́ pé bí wọ́n ṣe ya wọ ọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá, iná pa wọ́n nípakúpa, tàn ṣe wọ́n léṣe, ṣùgbọ́n tó jẹ́ kàyéfì pé wọ́n tó ya wọ àárín àwọn Fúlàní tó ń gbé ní ìlú Gbéǹpàkan tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà bọ́ fáwọn náà tí wọ́n ń pa wọ́n ní ìpakúpa. Ọ̀rọ̀ ìlú máa di wàhálà tó di níṣe lẹ́ni orí yóò dilé tó ń kálukú ń sàsálà fún ẹ̀mí ẹ̀ tó sì di wàhálà rẹpẹtẹ sí gbogbo ìlú Gbéǹpàkan. Kódà nígbà tí àwọn oníṣẹ́ ibi náà tí wọ́n ti lọ tó ti ráyè sá lọ tán, ọ̀pọ̀ àwọn aráàlú Gbéǹpàkan tó rí kó yọ iná kẹ́rù kúrò ní ìlú náà tí wọ́n sọ pé àwọn ò tó débẹ̀ mọ́ nítorí pé àwọn ò mọ̀ bóyá àwọn oníṣẹ́ ibi náà tún lè padà wá láti wá pa àwọn nípakúpa. Ṣùgbọ́n o, lọ́jọ́bọ̀ ìyẹn ọjọ́ Thursday ọ̀sẹ̀ tá a wà nínú èyí ní adelé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ igbákejì gómìnà ìyẹn ọ̀gbẹ́ni Báyọ̀ Lawal ló máa ṣàbẹ̀wò sí ìlú Gbéǹpàkan ní ìlú Ṣakí fún rẹ̀ pẹ̀lú àwọn kọmíṣánná àti àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn lọ síbẹ̀. Nígbà tó débẹ̀, ọ̀gbẹ́ni Báyọ̀ Lawal ó fi àìdùnnú hàn sí ìṣẹ̀lẹ̀ yìí, bẹ́ẹ̀ ló nínú ń bàjẹ́ lórí bí ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ṣe ṣòfò. Bẹ́ẹ̀ ló jẹ́ pé bó ṣe bá àwọn Yorùbá tó wà ní ìlú Gbéǹpàkan sọ̀rọ̀ ní ọ̀dọ̀ wọn ló tún lọ sọ́dọ̀ àwọn Fúlàní ibi tán kọ́lé oní koríko àti alámọ̀ wọn sí láti bá wọn náà sọ̀rọ̀, tó sì jẹ́ kó di mọ̀ pé kí ó ń kálukú kó gba àlàáfíà láàyè nítorí pé wọ́n Nàìjíríà yún Nàìjíríà kan ṣoṣo tí kò sí ẹlẹ́yàmẹ̀yà ìlà ń ṣe Nàìjíríà. Ó ní ibikíbi tó bá wù ẹnikẹ́ni ló ti lè gbé tàbí ṣiṣẹ́ tí Yorùbá ò kì í lé ẹnikẹ́ni ní ìlú wọn. Kódà ó ní bẹ́ẹ̀ náà ló nílẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn kì í léèyàn kó ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí pé gbogbo àjọ Nàìjíríà ni. Tí Báyọ̀ Lawal sì ṣèlérí pé àwọn ti pàṣẹ fáwọn agbófinró láti bẹ̀rẹ̀ ìwádìí láti rí àwọn tó ṣe iṣẹ́ ibi náà tó fẹ̀mí àti dúkìá ṣòfò ní abúlé Gbéǹpàkan, tó sì ní abẹ́ gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní tẹ̀rẹ̀wẹ̀sì láti máa jẹ́ kí ètò ààbò kó máa nípọn sí ní gbogbo ìgbà.